nǹkan dé ẹ gbà wá o Fúlàní ń pa wá àwọn ọlọ́pàá tí wọ́n ń tì wá mẹ́wọ̀n Fúlàní ń competition sí Àbújá lẹ́yìn tó bá pa àwọn èèyàn tán wọ́n tún wá kó wọn wọ́n lọ tì wọ́n mẹ́wọ̀n àwọn Yorùbá tán wà l'Ondo State ni wọ́n pariwo síta o ṣé mo pé wọ́n sọ pé wọ́n pa wọ́n l'Ondo State kódà ẹni tó sọ wọ́n ti kámẹ́rà ojú ẹ̀ wọ́n ti jù sí wa mo ní kí n wá fún yín kẹ́ lè rójú wọn ni torí lọ́jọ́ ọ̀la ẹ lè padà pàdé wọn tàbí kẹ́ pàdé àwọn ọmọ wọn nínú ayé ẹ lè máa sọ reputation tí àwọn bàbá wọn tí wọ́n ní lórílẹ̀‐èdè Yorùbá impact wọn nígbà tí Fúlàní pààyàn dáràn tí wọ́n pè ní dáràn tí ó ń pa àwọn ará Oǹdó tí ó ń pa àwọn ọmọ Oǹdó ẹ lè máa fi fídíò yìí kẹ́ máa fi hàn àwọn ọmọ wọn. If you are seeing this page for the first time, don't forget to subscribe, like this page and follow. Orílẹ̀-èdè Yorùbá la dúró fún níbi bíi ẹ gbà wá o Fúlàní ń pa wá àwọn ọlọ́pàá tí wọ́n ń tì wá mẹ́wọ̀n Fúlàní ń competition sí Àbújá lẹ́yìn tó bá pa àwọn èèyàn tán wọ́n tún wá kó wọn wọ́n lọ tì wọ́n mẹ́wọ̀n àwọn Yorùbá tán wà l'Ondo State ni wọ́n pariwo síta o ṣé mo pé wọ́n sọ pé wọ́n pa wọ́n l'Ondo State kódà ẹni tó sọ wọ́n ti kámẹ́rà ojú ẹ̀ wọ́n ti jù sí wa mo ní kí n wá fún yín kẹ́ lè rójú wọn ni torí lọ́jọ́ ọ̀la ẹ lè padà pàdé wọn tàbí kẹ́ pàdé àwọn ọmọ wọn nínú ayé ẹ lè máa sọ reputation tí àwọn bàbá wọn tí wọ́n ní lórílẹ̀‐èdè Yorùbá impact wọn nígbà tí Fúlàní pààyàn dáràn tí wọ́n pè ní dáràn tí ó ń pa àwọn ará Oǹdó tí ó ń pa àwọn ọmọ Oǹdó ẹ lè máa fi fídíò yìí kẹ́ máa fi hàn àwọn ọmọ wọn. If you are seeing this page for the first time, don't forget to subscribe, like this page and follow. Orílẹ̀-èdè Yorùbá la dúró fún níbi bíi nítorí kálukú bá ṣe ó ti wà lákọsílẹ̀ ẹ já wo díẹ̀ kí n tó play fún fídíò. lórí mẹ́rin ṣe máa ń bára mi jẹ́ máa sọ Yorùbá yes ní year before last year 2023 àwọn Fúlàní wá sọ́dọ̀ wa wọ́n pa gbogbo àwọn èèyàn wa wọ́n kìlá wọ́n gba ransom wọ́n gba ogun ẹ̀ àwa lọ bá wọn lórí àwọn létí àlà àpò wápẹ́ ìjọ wọ́n ti pààyàn wájú wọ́n ní wọ́n ní wọ́n rí nǹkan ṣe sí pé ká máa wọ́ọ̀rì àtúpadà rẹ̀ gé wọ́n pa Ṣẹ́gun ẹjọ́ sà mo fẹ́ máa kà wọ́n tó pa ní o wọ́n pa Ṣẹ́gun wọ́n ṣàpàwọ̀ èèyàn wá bíi 20 bí ẹ bá tún lọ sí àwọn akọ̀pẹ̀ ní SIB ọ̀gá ìwọ̀n ààrẹ sí. ọmọ Yorùbá ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time kí n tó play full video fún yín because the full video is there with me kí n tó play ẹ̀ fún yín mo stumble sí orí page kan lórí TikTok ní àná ẹnìkan wá ń bá mi sọ̀rọ̀ ó ní Yorùbáwùyí ṣé tẹ́ bá gba Yorùbá nation yín tẹ̀ ń pariwo tán yẹn àwọn táwọn ò fẹ́ Yorùbá nation ṣe máa lé àwọn kó lórílẹ̀‐èdè Yorùbá ni ó go further ó ní àwọn Tinubu àwọn Ṣèyí Mákindé àwọn governors àwọn elders àwọn ọba wa ṣé a máa lé wọn kó lórílẹ̀‐èdè Yorùbá ni ó dẹ̀dẹ̀ ń pariwo Yorùbá nation ó níbo lẹ́ ń kó wa lọ ẹlẹ́màá fẹ́ kó wa délẹ̀ lérí ó ní ẹni tó ti kọ́lé sí Ọ̀yọ́ state ẹni tó ti kọ́lé sógùn state ẹni tó nílé ní Lagos state ẹni tó nílé lákùrẹ́ Oǹdó and so on and so forth nílẹ̀ Yorùbá ó ní sọ máa gbélé wọn sórí wọn máa rú tẹ̀lé wa lọ sí Yorùbá nation ni inú mi dùn fún béèrè yẹn even though bóyá pé ènìyàn ní phobia fún Yorùbá nation but I was so patient yesterday and I'm like ẹni tó bá fẹ́ mọ̀ bọ̀ ó máa ṣe bí ọ̀bọ ni. So I have to explain further, which mo rí pé many people tábà ní ẹ̀yẹ́ ká máa lọ sórílẹ̀-èdè wa ilé yá wà nílé ìbò là ń lọ. If you are invested in Yoruba land or you have not invested, ibi tí ilé yín wà àdírẹ́sì ilé yín náà làdírẹ́sì ilé yín. Ẹ ní gbé ilé yín tàbí àwọn nǹkan kan yín kúrò lórílẹ̀-èdè yẹn. A ti jẹ́ nation. Tábà wá ń pariwo pé Yorùbá nation la fẹ́ ògo tí wọ́n gbà kúrò lára nation
tó ń jẹ́ ilẹ̀ Yorùbá ògo yẹn la fẹ́ gbà padà. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin Oǹdó, mo kí yín, ẹ kú múmọ́ra, ẹ kú faradà. Specifically Àkúrẹ́ olóyè mẹ́kùn, ọmọ amúdàlẹ̀, mogun ẹnu já ni. Mo kí yín gan ni. Mo kí yín, ẹ kú múmọ́ra. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá, original ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo wa. A kú àmúmọ́ra. Because mo mọ̀ pé the storm is not forever. Ó máa stop. Báwo ṣe lè stop? Òun náà ni ká gba orílẹ̀-èdè wa. Pẹ̀lú question tí máa yẹn ń béèrè, àwọn ọba ò ní kúrò nílẹ̀ wa. Àwọn gómìnà ò ní kúrò nílẹ̀ wa. Ó lọ further. Ó ní kí ni àwọn benefits tá a máa rí. Ó ní jẹ́ kí n mú fídíò Oǹdó yìí wá fún yín. Some of the benefits tá a máa rí tá a bá dá dúró. We will be able to secure our land. Ohun tí wọ́n ń pè ní country ní èdè Yorùbá ni orílẹ̀-èdè. Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè. Business center àwọn Bìrìtìkó ni. Orílẹ̀-èdè. Èdè mélòó là ń sọ ní Nàìjíríà? Wọ́n la wà independent. Yet tí àwọn ìjọba wa bá fẹ́ di president, wọ́n gbọ́dọ̀ dé America, wọ́n gbọ́dọ̀ dé London. Òun náà ló mú wọn tó jẹ́ pé tó máa fẹ́ gba treatment, wọ́n gbọ́dọ̀ lọ sílùú òyìnbó. Kán páàkì presidency jets fún iye days tí wọ́n bá fẹ́ lò, which kò kí ń ṣe ọ̀fẹ́. Òbítíbitì owó ni wọ́n ń san. Tá a bá gba orílẹ̀-èdè tiwa, a máa lè secure border wa. Nǹkan méjì ló important tó máa ń fi ìyà jẹ tó ń pè ní orílẹ̀-èdè. Tí èmi mọ̀, mi ò mọ̀ tiyín. Àwọn nǹkan tẹ́yin náà bá mọ̀ ẹ lè bá mi fi sí comment section. Àwọn nǹkan méjì tèmi mọ̀ tó important. Àkọ́kọ́, ó ní insecurity. Gbogbo ìlú tí insecurity bá ti wà, ojú ìlú yẹn máa fọ́ ni. So tá a bá gba orílẹ̀-èdè tiwa, a máa lè ní security. Àwọn ọmọ wa tó ń sọ èdè wa lẹ́nu, wọ́n á lè secure border wa. Àjòjì tó máa ń fi tírélà rùbọ̀ tó bá dé ẹnu ọ̀nà ọ̀dọ̀ wa, ó gbọ́dọ̀ wà documented. The same way tèmi àti ń ṣe ń gba visa, travel lọ sí America, travel lọ sí London, travel lọ sí anywhere tá a bá fẹ́ lọ, to show we are documented. Àjòjì tó bá fẹ́ wá sílùú wa láti wá jẹ adúró, à mọ̀ wípé ẹndé yìí o, adúró ló jẹ. Tó bá wá ṣe pálapàla nílùú wa, àti deport ẹ̀ ó máa easy because ó ti wà documented. Even though wọ́n tó wà nílùú òyìnbó tó níwèé, tó bí nípe mi níwèé, ìjọba Amẹ́ríkà mọ̀ gbà tó wọ̀ lóyè. Wọ́n mọ ibi tó wà. You can only hide, you cannot run. Wọ́n mọ ibi tó wà, wọ́n mọ ibi tó ń gbé. So ó jẹ́ kó ní kálukú máa maintain. Kò sẹ́ni tí ò ní ṣe ń gbá ká lórí. Ṣùgbọ́n tó bá dé ìlú òyìnbó, òwò náà ò ní fẹ́ ṣe yálàyàlà. Yes, kò sí ìlú tí ò sí crime. But ó mọ̀ wípé ó máa pay for it. One day, tí wọ́n bá tì mú ẹ, ó mọ̀ pé wọ́n sì máa come for you one day. Òun ló jẹ́ kí criminal ìwà burúkú kó minimize lórílẹ̀-èdè tiwọn. People might be saying ìlú yẹn gan-an tó pé èèyàn kan lè wà àárín ọjà kó yìnbọn fún kíníkan. Òun náà mọ̀ pé consequence wà fún. So tá bá gba ilẹ̀ tiwa, tí border wa secure, tá gbé sùnmọ̀mí ò lè máa wọlé kó máa wá pa èèyàn. Tá bá rí ẹni tó ń dààmú nílùú ẹ̀ tó fẹ́ wá sí ilẹ̀ tiwa, ó máa wọlé, a máa mọ̀ pé wọlé ni. Tí ò bá sí agbésùnmọ̀mí ní ìlú tí border wa wà secure, àwọn foreign investors tí Tinubu lọ ń bẹ̀ pé ẹ wá invest sí Nàìjíríà, ẹ̀yin foreign investors tó lọ ń campaign fún lójoojúmọ́, we don't need to campaign to them. We will showcase our products. Ẹ wo gàrí àti Indomie. Bí wọ́n ṣe advertise Indomie tó, ṣẹgbẹ́ kò tà tó gàrí. Advertisement oríṣiríṣi
ni wọ́n ṣe fún spaghetti noodles gbogbo advertisement tí wọ́n ṣe fún wọn ṣé ẹ lè fi wé iye èèyàn tó ń consume gàrí lójúmọ́ iye èèyàn tó ń jẹ spaghetti lójúmọ́ ṣé ẹ lè fi wé iye èèyàn tó ń jẹ gàrí lójúmọ́ tó bá pàtẹ gàrí àwọn èèyàn máa wá rà ṣáá ni kò ṣú ọ̀pọ̀ tó bá pàtẹ spaghetti wàá tà so gàrí ó ti jẹ́ product yẹ pé òun ló ń polówó rẹ̀ tábà gbalẹ̀ wa ní ìdá tí máa lọ polówó fáwọn èèyàn pé ẹ wá invest àwọn èèyàn mọ̀ pé ìlú wa wà safe and secured when they come to our land láti wá invest èèyàn kan ò ní jí wọn gbé many of these companies tí wọ́n fi Nàìjíríà kalẹ̀ tó pé wọ́n ń jí àwọn òṣìṣẹ́ wọn gbé àwọn míì dẹ̀ wò pé àwọn ò lè jẹ́ kán jí àwọn gbé o wọ́n ti jí partner àwọn gbé wọ́n ti jí colleagues àwọn kan gbé wọ́n ti jí àwọn kan tó yẹ pé company kan wọ́n ti jí àwọn workers wọn gbé they are now moving out of Nigeria even some of them are moving down to Ghana a neighboring country there so ìlú tí àwọn èèyàn bá ti move jáde àti ìlú téèyàn move wọlé ìlú wo ló máa develop insecurity is number one thing tó ń pa Nigeria which we will not allowed lórí ilẹ̀ tiwa tó ń tàn pé ní Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá because we speak the same language either you are from Ondo, Akure, Ọ̀yọ́, Ìbàdàn, Èkìtì, Lagos State, Kwara State, Kogi which anybody wá fẹ́ tẹ̀lé Yorùbá nation we all speak the same language we are from one father one mother orísun kan láti wá tó bá kí oríkì ará Oǹdó nísìn wọ́n á kí títí wọ́n máa kí dé Ilé Ifẹ̀ tó bá kí oríkì ará Èkó nísìn wọ́n á kí títí ẹ̀rí pé ẹni tó jẹ́ ọmọ Ọ̀yọ́ oríkì wọn máa papọ̀ wọ́n tán kí olóyè Sunday Igboho máa kí oríkì wọn jọ títí wọ́n kí wọn ní Ológbòjò I'm like wow that's just why I love this man because Ológbòjò lèmi èmi ò dẹ̀ kí n ṣọmọ Ìgbòho oríkì tí wọ́n kí màmá olóyè Sunday Igboho 75% of oríkì tí wọ́n fi kí màmá olóyè Sunday Igboho ní oríkì mi èmi dẹ̀ kí n ṣọmọ Igboho so tí mo fẹ́ ṣe kíní kan sí tí mo gbọ́ pa oríkì báyìí ni o family mi lẹ́nu yìí o we are one family ó ní àwọn èèyàn wá ṣe ń kọlà láyé àtijọ́ tán fi ń dára wọn mọ̀ ókè tá bá pé àkọlà mọ́ tàtún láyé à ń sìn oríkì wa kò ṣe fi síbì kankan so ọmọ ẹranko kan kò ní ọmọ ẹranko kan tí ò lóríkì kò ní wá from nowhere láti wá sílùú wa láti máa wá pa wá èdè wa ó máa take more impact lórí orílẹ̀-èdè wa because èdè kan la máa sọ àṣà wa ẹyọ kan ni ìwà wa ẹyọ kan ni ẹ̀sìn is a general thing tí anybody lè adopt from anywhere if you want to be a Muslim ayé máa gbà ẹ́ láti ṣe mùsùlùmí ẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kì í ṣe pé wàá máa kírun lọ́wọ́ ẹnìkan kàn wọ mọ́ṣáláṣí á yìn ìbọn pa gbẹ́ni tó wà ń bẹ̀ ó fẹ́ ṣe kìrìsìtẹ́nì kì í ṣe pé wàá máa wà ní church just like what happened in Ogun State the last time táwọn kan wọlé tí wọ́n bá àwọn 16 years tí wọ́n fi tipátipá gbàbá lé wọn tí wọ́n bá wọn sùn tí wọ́n gbólùṣọ́ lọ ó fẹ́ ṣe oníṣẹ̀ṣe kì í ṣe pé wàá máa ṣèṣẹ̀ṣe ẹ ẹnìkan wá dé á ní tó pé òun ṣèṣẹ̀ṣe kán lọ tì ẹ́ mọ́lé oníkàkùn máa ní constitutional right títí ẹ̀ because èdè kan là ń sọ tó bá ń sọ èdè kan a máa mọ̀ wípé ìlú yìí ìlú tiwa ni let me ask you a question ẹ̀yin tẹ́ ń wò mí Nàìjíríà tàwa tí wọ́n pè ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè orí ilẹ̀ èdè bàtà wọ́n wá fẹ́ ṣe ìkà wọ́n wá fi wọ́n sí ẹ bá mi sọ ní èdè Yorùbá one Nigeria one is ẹyọkan country is orílẹ̀-èdè Nàìjíríà ẹyọkan ṣé èdè ẹyọkan là ń sọ ní Nàìjíríà kí n má go deeper torí mi fẹ́ kí show yìí gùn kí n tó show fídíò tí mo fẹ́ show fún yín
border wa jẹ́ number 1 tó máa mú àwọn foreign investors wọlé. Aside from foreign investors, there are some àwọn ìyá tí wọ́n ti pẹ́ ní ìlú òyìnbó, àwọn bàbá tí wọ́n ti pẹ́ ní ìlú òyìnbó, tí ìlú òyìnbó ti sú wọn. Ẹ káàárọ̀ ológìdé o, many of them have missed that sound. Many of them have missed pé káwọn ọmọ gbá bọ́ọ̀lù ládùúgbò, kán gbá bọ́ọ̀lù lu géètì wọn, kán wá bọ́ta iyán mọ́ owó nìyẹn. Many of them have missed the craziness, the funny craziness of Yoruba land, where you will wake up in the morning by other people's voice. Ẹ káàárọ̀ ìyá Sílífà, àjíbí, àjírẹ́bí. Many of these àwọn màmá ni wọ́n ti miss ẹ̀. They miss going from one family to the other, family house kan lọ sí kejì. They miss their grandchildren. They miss their children. They miss their neighbors. They miss the horn of àwọn mọ́tò tó ń kọjá ládùúgbò. Many of them want to go back home and invest. Kí ló ń lé wọn sá? Kí ló ń bà wọ́n lẹ́rù? Insecurity. So tán bá wá invest, táwọn tọ́jọ́ mọ nílùú wádé tí wọ́n invest pẹ̀lú àwọn owó tí wọ́n ní ilé làbọ̀ sunmi oko, àwọn owó tí wọ́n ti make lókè òkun, tán bá wá fi invest sílé, you will see what will happen. 1, many employment. Àwọn youth tí wọ́n ń gbé kòlóòsì kòlóòsì kìíní kan tí wọ́n lọ sórí TikTok, camera up, camera down, on live show tí wọ́n ń bára wọn sùn, tí wọ́n dẹ̀ ń sọ èdè Yorùbá lẹ́nu. Because kí lẹ rò pé ó jẹ́ tán ṣe bẹ́ẹ̀? Many of them ti rí wípé the only means táwọn lè fi jẹ, táwọn ò ní máa lọ ṣe ajínigbé, oníkà máa ṣe pálapàla lórí internet space. And tó máa ń bára wọn sùn lọ́wọ́, you see how people donate to them. They give them money. They give them gifts. And they watch them, they share the videos. Àwọn ọ̀dọ́ yìí wọ́n á padà wúlò, because àwọn ọ̀dọ́ tó wà nísìn bóyá èèyàn lè fi ọ̀la lẹ̀ fún wọn. Ọ̀làgùn ò certain. Tá bá gba ilẹ̀ wa, wọ́n á wúlò fún orílẹ̀-èdè wa, wọ́n á wúlò fún ara wọn. Wọ́n máa orientate wọn. Àwọn náà máa iṣẹ́ lélẹ̀ tó yẹ káwọn ṣe. Ibi tí insecurity tó ti pa Nàìjíríà táwa ò ní gbà kó pa orílẹ̀-èdè Yorùbá nìyẹn. Insecurity ló dá wàhálà lẹ̀ ní Nàìjíríà, and there will be enough food. Ẹ wò, ẹ má jẹ́ kí n sọ tán, ẹ̀yin náà bá mi fi ti yín kún. Ẹlẹ́ẹ̀kejì ni electricity. Many people tí wọ́n sá kúrò Nàìjíríà lẹ́nu, many companies, nítorí owó iná ni. Owó iná tí wọn kò síná. Owó generator kò ṣeé sọ. Kí ló lè fà á tí ò ní sí iná nílùú? Because torí àwọn amòòkùn ṣèkà. Àwọn tó jẹ́ wípé tí wọ́n bá débẹ̀ lénìí, Yorùbá ni ẹ́, Yorùbá ló máa kó sí. Gbogbo ohun tó fẹ́ ṣe Yorùbá ló máa ṣe fún. Tí Fúlàní bá débẹ̀ lọ́la, á tún sáàkì àwọn Yorùbá yẹn, òun náà tún bà tí Yorùbá ti ṣe jẹ́, òun náà tún ṣe nǹkan míì fún àwọn tiẹ̀. Tí ìjọba débẹ̀ lọ́túnla, òun náà tún ṣe the same thing. Wọ́n wá dúró wípé wọn ò lè ṣe iná, because tí iná bá wà, ìlú á dáa. Àwọn ò dẹ̀ fẹ́ kí ìlú yẹn dáa. Eléyìí bá ṣe tí ó bá ṣe dáadáa, ẹnìkan á kọ̀ tiẹ̀. Tọ̀hún bá ṣe tó bá ṣe dáadáa, ẹlòmíì adé á kọ̀ tẹ̀. Wọ́n wá continue láti máa fi ìyà jẹ ará ìlú. Ìgbà tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ti wà ní ìlú òyìnbó, tí wọ́n ti ń ṣe dáadáa, tó máa padà wá sórílẹ̀-èdè wọn. Ẹ wo Mr. Ogunlesi tó ń kọ́ airport káàkiri, tó ra airport ní UK, Gatwick airport yẹn, and so many others. Tó máa wá invest ní orílẹ̀-èdè Yorùbá,
tó jẹ́ pé àwa ara wa tójú kára wa mọ́ ni yí pé àpọ̀pọ̀ òṣì tá a gbé dé ara wa ṣé àwọn yẹn wọ́n wá invest irú ọmọ wa Ẹniọlá tó detect filter tó máa filter àgbáyé ọmọ ọdún 12 irú David ẹ wo àwọn ọmọ wa tí wọ́n ṣe dáadáa ní gbogbo àgbáyé they will all come back home and fix our land because we are safe and secured. The definition of a home is where life and properties are safe and secured. Àwọn èèyàn wọ́n lè wá secure lẹ̀ wa. So nobody is going anywhere. I think this is the little I will be able to say for now. Lórí ètò yìí. Ẹ jẹ́ bá mi download tap send. Mi fẹ́ go deeper jù. Mo fẹ́ play video àwọn Ondo State. Ẹ bá mi download tap send. Ẹ lo promo code mi. Abiola TTS. Ní àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ ju owó sílé. Promo code yẹn. Ẹ̀yin náà gba bonus. Èmi náà gba bonus ni. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run bá. Ẹ wá jẹ́ ká lọ sí Ondo. Ká lọ sí Àkúrẹ́. To the extent wípé àwọn kan sọ wípé wọn ò pa èèyàn ní Ondo. Mà ṣe. Jẹ́ ká gbọ́. You have to distance this video. You have to distance you. Now, listen to me, please. Listen to me. Listen to me. Now listen to me. This person that died, in case you don't know, is my own brother. I'm a bona fide son, full-blown son of Kogi State. My mother is from Kogi State, my father is from Kogi State. So whatever touches an indigenous of Kogi State, it touches me. Yes, thank you. Now, don't have the impression that maybe the police is not doing anything. As at last week, I had to remove the vehicle of the DC operation and took it to Iluabu. He is a living witness. We've had meetings with hunters. We've had meetings with people from Igila land. I withdrew his vehicle so that we can have mobile men at Iluabu. If I open my phone now, you will see how they've been going around the bush, trying to see how we can apprehend these people who have been fighting you farmers. What has happened is a very, very unfortunate incident. And it is not by doing what we are doing now that results will come. What I expect us to do is for you people to nominate what I call stakeholders. It may even be Okada person, it may be youth, it may be this, it may be that. And then you go to my office, you meet with me, we have meeting, we sit down and then we plan. That is how this thing is supposed to be addressed. So please, let me tell you one thing. Coming here is not going to resolve this matter. But going to my office, having a meeting with me, sitting down and planning and giving me information, me sharing my numbers with you, where there can be exchange of information. Let me talk, please. Is the solution to this problem? Okay, let me hear you. I like to speak Yoruba. Very many so man para mi jẹ́. I sọ Yoruba. Yes, ní year before last year, 2023. Afulani wá sọ́dọ̀ wa, wọ́n pa gbogbo àwọn ènìyàn wa, wọ́n kidnap, wọ́n gba ransom, wọ́n gba gbogbo ẹ̀. Àwa lọ bá àwọn olórí àwọn méjì àlà. Àpò wa pẹ̀ jọ, wọ́n ti pa èèyàn wájú. Wọ́n ní wá rí wọ́n ní wá rí nǹkan ṣe sí pé ká má wọ́ọ̀rì.
àtúpadà lè gé wọ́n pa Ṣẹ́gun ẹjọ́ sà mo fẹ́ bá ka àwọn tó pa ní o wọ́n pa Ṣẹ́gun wọ́n ṣàpamọ́ èèyàn wá bíi 20 bí a tún lọ sí àwọn akọ̀pẹ̀ ní SIB ọ̀gá ìwọ̀n arrest ẹ̀ SIB ọ̀gá ẹjọ́ ní sùn dáwẹ́ ọ̀gá kọ́lá mi wọ́n arrest ẹ̀ SIB wọ́n ní àwọn Fúlàní 2023 yes CP yìí kọ́ àṣàlàyé ni kì í ṣàwọn àṣàlàyé ni. Yeah, but the crowd not as hot. Oh, yeah, come now. Smart bone now. Ever pariwo itariwo. Ìṣòro nígbà tí àwọn Fúlàní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ní lábíjọ́ wọ́n náà tí mo fẹ́ máa dárúkọ náà Fúlàní wọ́n gbọ́dọ̀ nìkan ní Kúdì ẹlọ́sàn wọ́n gbé Fúlàní kan ní Kúdì Kúdì ọkọ̀ tí ọ̀la Àbújá ó ní Yorùbá ló pààyàn wọn àwọn Àbújá wa ń tẹ̀sí signal wa wọ́n rí pé Fúlàní ló pa wá Àbújá ló ti ní sọ̀gá yìí wọ́n ní sí mánéjà wọ́n ní sọ pàkọ́lọ́ olórí ó wà bí náà now láti bẹ̀rẹ̀ láti sọ lẹ́tàrọ̀ ní àwọn Fúlàní wá petition again pé Yorùbá ló pa èèyàn wọn again pẹ̀sẹ̀ ẹ̀wọ̀n à ń bẹ̀ wà l'Àbújá ok tọ́lá tí wá sí àná wọ́n pọkùnrin kan ní Inspector David ẹjọ́ àtúwàtí náà lọ́rọ̀ DP tó àpò ìkọ́ bẹ́lẹ̀ ṣẹlẹ̀ a ní kò sí kankan kúlọ̀sì a ní kò sí kankan ìbáyìí wa ti ń sákiri àbẹ̀nà Fúlàní lè pa wá a lè dóko mọ́ a lè ṣe kankan ẹ̀sà ẹwà àwọn tó pa last week ó wà lórí bíi tafim tó pa last week sà. bẹ́ẹ̀ni sà àdàbí wà á jẹ náà lọ rẹ o wà á jẹ náà lọ. ó bá o nígbà tá ìyẹn tẹ́ lọ bẹ̀ ìgbà tá lọ bẹ̀ níbo ni ẹ. ní àgọ́ òyìnbó ní Sunday camp láti ọ̀dọ̀ reject yes Sunday camp pípa tí wọ́n ṣe pọ̀ wà ní bíbá yìí ìgbà tá a débẹ̀ tó a bá sá ọdọ̀ ẹ̀ lọ́sàn-án láti wá rí. No, continue with your talk. Sir, ìgbà tí a bá ní ká bá sọ̀dọ̀ yín báyìí kò yé wa o. Mo la ká kú rí gómìnà. Now let me. Rí gómìnà lórí ìgbà tí ẹjọ́ sà ẹjẹ́ kí n bá rọ̀ mí o. Ìgbà tí gómìnà late gómìnà kọ́lọ̀ fọ̀rúnkẹ́ o. Ó ṣe bẹ̀bẹ̀ ń gbà yẹ o. Adélẹ́yẹ kọ́lá ti sọ̀rọ̀ ó ti adé bẹ̀. Àwọn ọmọ ẹ̀kọ́ pẹ̀ ní Sakios wọ́n ti sáde. Ìgbà yẹn kò lè tẹ́lẹ̀ yìí o. Gbọ̀ngbà yìí o. Last week wọ́n pè èèyàn mẹ́sàn-án àmọ́ òkú àdúgbò. Àná wọ́n pa èèyàn òkú àdúgbò. Ẹjọ́ sà. Nǹkan tó ṣe wá ni pé ìgbà tó ti ká bá sọ̀dọ̀ yìí. Atápẹ̀ ìlà bá ṣe yanjú ẹ̀ ọ̀nà adarí yìí sí wa o. Ẹ ṣàmì o. Atápẹ̀ ìlà bá yanjú ọ̀nà adarí yìí sí wa. Wàhálà ta ní sàkíṣe kékeré o. Àlẹ́ dọ́kọ mọ́ o. Sherry, Ewano. Now, got to be first of all, there are plans, serious plans. As at this time last week, if you had the government, not everything I intend to do, I might bring out to your notice. Even this Sunday camp for you, we need to understand that over there be Okada one data, over drop me, we might take another 3 hours or 4 hours. Yes, for motorbike. But all these things, there are plans on ground.
on what needs to be done. And the truth of it all is that we are working, it's just on few delays, if not about the the execution of those plans. Is that I'm in the dark. Most of the things that are affecting you, but if you don't come to my office and come and share it with me, how will we be able to fine-tune our plan? So it's not about demonstration. You can sit down here, but the truth of it is that if me and you do not sit down in my office and strategize and plan, at the end of it, the same thing will still continue to happen. That's the reason why I'm pleading. Because if you call it Mama discuss security plan, come over to my office, at least 10 of you or 14 of you will all sit down and then brainstorm. You tell me, because you live there. Yes. You live with them. Yes. You know some of them. I don't live them, I don't know them. Information and then we'll be able to arrest this guy. So please, I have something doing by 12, but I can forfeit anything I'm doing now, so that you just pick your stakeholders and we'll carry you to my office. The meeting we hold in my office. You should know the extent to which I've gone. Who among you now will say, except those who have not attended the meeting I've had in recent time, I share my own personal number with people so that you'll be able to communicate to me. So what we want done now is that tell you office, and then we go and have a meeting, please. Go now to go and reinforce them for immediate effect. To go and reinforce those to go and another officer of the state government is around. So we are going to have a look at who is around. Who is speaking? Ejosa, Crest FM, Ejosa, Crest FM, Ejosa, Crest FM, Ejosa, Crest FM. Crest FM, please. Please, Crest FM, please. Please. Go close to where? Video. Okay, sir. Yes. Crest, yes. Crest FM. Stop! It will seem that the deputy governor is right here. Crest FM. Deputy governor is here. Please don't move forward. It's okay, officer. Hold up,
okay. No, mo lè pé gbogbo wa rí ojú àwọn tí wọ́n sọ wípé wọn ò pààyàn ní Ondo State pé irọ́ ni wọ́n ń pa. Àwọn bàbá yẹn, let me call them bàbá o. Kí lẹ̀yin lérò pé wọ́n rò despite videos oríṣiríṣi tó ń circulate káàkiri àwọn tí wọ́n pa, despite pé Nigeria police lọ sí Ondo Àkúrẹ́ wọ́n lọ confirm pé wọ́n pààyàn. Mo fẹ́ bi yín, kí lẹ̀yin lérò wípé àwọn bàbá yìí rò àbí kí ló ń gbé nínú wọn tí wọ́n ṣe ń deny pé irọ́ làwọn aráàlú ń pa. Even to the extent pé Adélé lẹ rí obìnrin yẹn regent, obìnrin tó dé fìlà white sórí yẹn, Adélé nìyẹn, ó tẹ̀lé àwọn aráàlú ẹ̀ jáde, ó fi ààfin ẹ̀ sílẹ̀, ó tẹ̀lé àwọn aráàlú ẹ̀, ó tẹ̀lé wọn jáde. Láti last week tàbá ń pariwo yẹn, Fúlàní mélòó lẹ ti gbọ́ pé gọ́fìmẹ̀ntì Ondo wọ́n ti mú talkless pọ́n máa prosecute wọn. Mi ní fẹ́ kí fídíò yìí gùn. Àwọn nǹkan tẹ́ ẹ rí nínú fídíò yìí, ìwòye yín ẹ fi sí comment section. Tẹ́ bá nífẹ̀ẹ́ fídíò yìí, tẹ́ wò pé ó tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ondo State, pé ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn ará Ondo State, àwọn ọmọ Ondo State, bí Fúlàní ṣe ń pa wọ́n, tí ìjọba Nàìjíríà tún lọ ń tì wọ́n mọ́lé. Ó máa ṣe o, ẹgbẹ́ nǹkan ṣe wá nílẹ̀ Yorùbá, ẹ bá mi kọ sí comment section. Ẹ subscribe sí YouTube channel Yorubawuyi. Tó bá ṣe ń lọ kájọ máa fọ̀rọ̀ ojú mi tó rọrọ̀. Ẹ má ṣe ní pé àwa nìkan là ń sọ̀rọ̀. Ẹ bá wa share fídíò yìí fún àwọn èèyàn. Comment ti yín gan àti likes tẹ́ bá fún fídíò yìí, ó máa push ẹ̀ fún more people láti mọ̀ tá à ń sọ lórí platform yìí. Wọ́n á lè mọ̀ wípé ká dá dúró òun ló máa pè wá. Èyí náà ń pa àwọn ìjọba wa wọ́n fẹ́ dìbò nísìn, tí wọ́n bá ti dé north wọn ò lè ṣú, wọn ò lè tọ̀. Kódà rẹ orílẹ̀-èdè president Tinubu bí sọ pé òun jàgà báǹtò bá tó fẹ́ contest in 2023, tọ́jà bá ti jó ní Kánò báyìí 50 million ni. Bọ́jà bá jó ní south west 50 ojú mímọ́ ni. Kò tí ẹni ṣe bẹ́ẹ̀ ni ká ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Èèyàn ní owó bí ta wà, òun ò tí ẹni ṣe bẹ́ẹ̀ ni wípé nǹkan kan ń ṣẹlẹ̀. Fídíò àwọn aráàlú Ondo State kí lẹ rí sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ fi wo yẹn sí comment section. A tún máa pàdé pẹ̀láyọ̀. Mi fẹ́ kí fídíò yìí gùn jù báyìí. See you on my next show. Thank you. If you are joining this page for the first time, a máa ṣe self-appraise torí page yìí o. Kò easy, akálòlò ní mí kí n tó jókòó ṣáàdúró show yìí. I am the one and only akálòlò of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá. Ọmọjọ́ ọmọ lọ́yọ̀ olóyè tí ò pé méjì. Abẹni ọmọ òṣè pààrọ̀. Nítorí máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government. Wọ́n bá sign ẹ̀, ó máa déwájú Elédùmarè. Ìmọ̀lẹ̀ kí Ọlọ́run lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes tó bá padà wá sáyé kó wá di mẹ́tẹ́sẹ̀là. See you on my next show. Thank you. I love you so much. Bye bye.